Káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Àlàní Ológun Ẹrú apá kẹta. Mo lérò pé ẹ ti wo apá kìíní àti apá kejì fíìmù yìí. Mo dẹ̀ mọ̀ wípé ẹ kò lè dúró láti wo apá kẹta fíìmù Àlàní Ológun Ẹrú. Àlàní Ológun Ẹrú ó jẹ́ fíìmù tó jẹ́ wípé ó dùn gidi gan, ó sì lárinrin pẹ̀lú fíìmù tó kọ́ni lọ́gbọ́n ni, ó tún lani lóye pẹ̀lú rẹ̀ náà. Ṣùgbọ́n nǹkan tí a bá wálé nìkan nìyẹn. Lónìí, a ó máa sọ̀rọ̀ nípa kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kẹta fíìmù Àlàní Ológun Ẹrú. Tí ẹ kò bá ti wo fíìmù yìí, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ nínú fíìmù Àlàní Ológun Ẹrú? Nǹkan tí ẹ bá lérò pé ó máa ṣẹlẹ̀, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Nǹkan tí ẹ bá lérò, ẹ tẹ̀ sí comment section o. Àti wípé tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ wo apá kẹta fíìmù Àlàní Ológun Ẹrú, ẹ gbìyànjú láti tẹ subscribe button torí àǹfààní tẹ́ ò máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kẹta fíìmù yìí tí ó bá jáde. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.